Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Assalamu alaikum jọmọ́ ìyáálé mùsùlùmí iná wálé muslimat. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin níkẹtì ọlá àti ọlà ní ọ̀nà ti Islam. Ẹ jẹ́ ká kíra wa kú oríire ní ẹ̀ẹ̀kan sí i nítorí Ramadan tèní àkọ́kọ́ yìí ó ṣe ojú gbogbo wa. Alihamdulilayi 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 rọ̀bílì alamin. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wa kó ṣíkà oṣù náà, àmín o. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tó yẹ ká máa ṣe nínú Ramadan yìí àti àwọn nǹkan míì tí ò yẹ ká ṣe. Ẹ jẹ́ ká gbé Kùránì wa yẹ̀wò ní èdè tó yé wa, ká mọ ìtumọ̀ ẹ̀, nítorí tí a bá ń kà á lè máa yé wa. Kùránì èdè Yorùbá wà, mo ti ń fi ránṣẹ́ sí àwọn èèyàn káàkiri. Tí ẹ̀yin náà bá fẹ́ Kùránì yìí, ẹ ké sí mi kí n fi ṣe ọwọ́ sí yín. Tí a bá ń kà ní èdè tó yé wa, a lè mọ ìdí tí Ọlọ́run fi máa ń sọ wípé ẹ ṣe báyìí, ẹ má ṣe báyìí. Àwọn nǹkan míì á tún yé wa dáadáa, èyí tá a ti gbọ́ tẹ́lẹ̀ ni, èyí tí a ti gbọ́, èyí tí wọ́n gbàgbé láti sọ fún wa. Gbogbo ẹ̀ ni a lè gbé yẹ̀wò fúnra wa. A mọ nǹkan tí a lè ṣe ní ìbéèrè ní èyí tí ò bá yé wa. Tí a bá kà ní èdè tó yé wa, nígbà tí àwọn àfáà kan bá dẹ̀ tún fẹ́ máa sọ nǹkan kan fún wa, àbí tá a bá rẹ́nikẹ́ni tó ń sọ nǹkan fún wa, àwa náà lè sọ wípé mo mà ká kò rí bẹ́ẹ̀, mo mà ká báyìí lórí ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká tún jọ gbé yẹ̀wò. Nínú Ramadan yìí, ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa, ká ìjáàbù ẹnu wa, ká ìjáàbù ètè wa, ká ìjáàbù ojú wa, ká ìjáàbù ìrìn ẹsẹ̀ wa, ká ìjáàbù ọwọ́ wa. Báwo ni a ṣe wá ìjáàbù yìí? Tí àwọn èèyàn bá ti gbọ́ ìjáàbù, wọ́n á ti ròyìn pé ká mú gèlè sórí nìkan ni. Ẹlòmíì lè kóríṣi mẹ́rin borí, ìjáàbù náà ni. Ìjáàbù yìí jẹ́ wípé kí a bora wa. Ká bá ìjáàbù ètè, a ní sọ̀sọkúsọ. Ká bá ìjáàbù ẹnu, a ní jẹ ìjẹkújẹ. Lẹ́yìn tá bá ti gbààwẹ̀ láti àárọ̀ dalẹ́, a tún ní mú ọtí àbí oúnjẹ tí ò tọ́ súnà ká tún máa fi ṣínu. Ká bá ìjáàbù etí wa, a ní fetí wa gbọ́gbọ́kúgbọ́. Nínú oṣù yìí, tá bá rẹ́nikẹ́ni tó ń sọ ìsọkúsọ, ẹnikẹ́ni tó ń sọ ọ̀rọ̀ lọ́rọ̀, a tètè yẹra fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ká bá ìjáàbù ojú wa, a ní fojú wa wòwòkúwò, a ní pẹ́ lórí àwọn Facebook débi tá ó ti máa rí áwúrà láwúrà. Ẹlòmíràn máa ń ròyìn pé mo kàn ń wò ó nì, kò ṣe nǹkan kan. Áwúrà láwúrà kò tọ́ túnà fún wa o láti máa wo, nítorí àlìjọ́nà wa. Gbogbo nǹkan tí a bá ti ń ṣe ní ayé ká máa rántí ọ̀run wa. Pátí lílọ ká fi sílẹ̀ nínú àwẹ̀. Mò ń gbọ́ téèyàn kan sọ ń jàwó ní pé ṣe bí kẹkàn wá sí pátí ni ní nǹkan kan ṣe, nídìí láti jẹun. Ṣé ẹ bá tiẹ̀ lọ sí pátí tí ẹ bá jẹun, ẹ máa rí áwúrà láwúrà. Gbogbo àwọn tó ti tàtú ọyàn tán kó síwájú, gbogbo àwọn tó ti lẹ irun mọ́ ojú wọn, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀ máa rí. Ọlọ́run kó ṣàánú wa ńgbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jẹyà, Ọlọ́run má jẹ́ kó lódodo kó bá wọn jẹ nínú ẹ̀. Èké ṣíṣe ká fi sílẹ̀ nínú ààwẹ̀. Tá bá lè fi sílẹ̀ láyéláyé, á ti dára jù fún wa. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lọ́rọ̀ sílẹ̀, àti nísìnyí ni o àti títí láéláé k'Ọlọ́run ṣe wá lẹ́ni tí kò ní sọ ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ jẹ́ ká sá fún gbogbo ohun tí wọ́n bá ti sọ yí pé kò tọ́ súnà, ká fi wọ́n sílẹ̀. Tá bá lè ti já wọn sílẹ̀ nínú ààwẹ̀ yìí, k'Ọlọ́run ṣàánú wa kó má jẹ́ ká padà sí inú ẹ̀ mọ́. Ká máa bínú ọmọlàkejì wa, ká máa ṣe ìlera. Ẹ jẹ́ ká ṣàánú ara wa, ká má ṣerú ẹ̀ nínú ààwẹ̀ yìí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń ba ààwẹ̀ jẹ́ ni. Ká rojọ́ púpọ̀ ó ń ba ààwẹ̀ jẹ́, nítorí kò sí bá ṣe lè rojọ́ púpọ̀ tá à ní ṣèké, tá à ní sọ̀rọ̀ lọ́rọ̀. Kò sí bá ṣe lè rojọ́ púpọ̀ tá à ní sọ̀sọkúsọ. Ọlọ́run kó ṣàánú wa, má jẹ́ ká fi ẹnu wa sọ̀sọkúsọ. Ẹ jẹ́ ká lo àsìkò wa pẹ̀lú àwọn ọmọ wa, pẹ̀lú àwọn ẹbí wa, pẹ̀lú àlùkùránì wa. A lè gbọ́ sí etí ni tí a bá mọ̀ ká. Ẹ jẹ́ ká fi àárọ̀ wa, ọ̀sán wa, ìrọ̀lẹ́ wa, alẹ́ wa àti òru wa sílẹ̀ fún Ọlọ́run. À á sùn ní ṣókí o, à á tún jí àtúrántí Ọlọ́run. Ká wá gbé fóònù ìránṣẹ́ èṣù, ká wá bi jù ú sí. Kò sí bá a ṣe lè máa wà lórí fóònù tá à ní ṣèké èké sí òrárá ilé ẹ. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa o. Àmín. Ọlọ́run kó ṣàánú wa, kó ṣàforíjì fún wa. Facebook yẹn
ẹ yẹ ká ṣọ́ra fún pàtàkì jùlọ nínú oṣù tá a wà nítorí àwúrà láwúrà ó máa ń pọ̀ níbẹ̀. tí wọ́n bá ní ìwọ kì í wo àwúrà láwúrà tó bá rẹni tó wà nínú ọ̀rẹ́ ẹ tó ń wò ó á jáde lórí fíìdì èèyàn náà á tún bẹ̀rẹ̀ sí wò. ó dọwọ́ wa ó dọwọ́ Ọlọ́run. ẹ jẹ́ ká yẹ ohun tí a fẹ́ mú lọ sílé wò ní èní yìí. ṣé aṣọ ńlá ni èèyàn ńlá? ẹ máa bá mi ká lọ nínú ìtàn èèyàn Ọlọ́run kan tí wọ́n pè Síbíàsì. ó bá lọ ní bó ṣe rí bó ṣe wà. ó débẹ̀ wọ́n gbóúnjẹ fún gbogbo àwọn èèyàn tó wọṣọ ńláńlá, wọn ò gbé oúnjẹ fún. ó jókòó títí kò rí oúnjẹ jẹ ló bá padà lọ sílé. ló bá lọ wá aṣọ ńlá yìí. wọ́n ti fi stáàṣì sí i, ó ti gan-an. wọ́n ti kóṣẹ́ sí gbogbo ẹ̀ ló bá wọ̀ débẹ̀. wọ́n ti ń gbé oúnjẹ wá náà ń gbé omi wá, wọ́n mú sórí tébù ńlá, wọ́n mú sáàárín àwọn èèyàn pàtàkì. òun náà ló ti wá tẹ́lẹ̀ tí wọ́n fún lóúnjẹ ò téèyàn kankan ò rí o. bọ́n ṣe bẹ̀rẹ̀ sí pọ́nlé nìyẹn. nígbà tó wá di kí gbogbo wọn jókòó jẹun, ẹ̀dẹ̀mọ̀ láàrin àwọn èèyàn yẹn nígbà yẹn wọ́n máa ń jẹun papọ̀ ni. bó ti mú apá aṣọ tó wọ̀ nìyẹn wíì, gbogbo aṣọ ló kì í bọnú omi tí wọ́n fẹ́ mu. wọ́n ní kí ló dé bẹ́ẹ̀ ló tún kì í bọnú oúnjẹ wọn lóńrò. wọ́n ní kí ló dé tó ń ṣe báyìí, àwọn ò lè jẹ oúnjẹ yìí, àwọn ò lè mú mi yìí. ó ní aṣọ mi máa jẹun ìwọ ni wọ́n pè. aṣọ mi máa mú mi ìwọ ni wọ́n pè. aṣọ mi máa jẹ ìwọ ni wọ́n pè. ní gbogbo ọba ní kí ló ṣe ẹ́? ó ní ńgbà tóun kọ́kọ́ wá rí òun, àmọ́ ńgbà tóun wọṣọ ńlá wá ẹ wá rí aṣọ náà. ṣé bá sọ ló ń bá yín jẹun sì yẹn ẹ wá lè jẹun. ohun tóun wá tẹ́lẹ̀ òun ò tó bá yín jẹun. aṣọ tó dẹ̀ wá tó bá yín jẹun nísìnyí ẹ máa jẹ. àbẹ́ẹ̀ rí nǹkan. gbogbo ẹni tó bá ń wojú tó ń wo aṣọ kó tó ṣe nǹkan fún èèyàn, ó dọwọ́ yín o, ó dọwọ́ Ọlọ́run. wábìláhù tàùfíkì alihamdulilayi rọ̀bìlì alamin.